Wọ́n ní activist sọnù activist fake activist olè ní Mr Yomi Fabiyi náà wí o èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ ta ló sọ ìbò náà ti sọ tẹ́ bá wo fídíò yìí lẹ máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan lẹ máa mọ ẹni tó sọ̀rọ̀ yìí àmọ́ bẹ́ ṣe ń wo fídíò yìí ẹ máa bá mi like ẹ máa bá mi share kẹ́dẹ̀ máa comment ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ ti subscribe ẹ bá mi tẹ subscribe button yín kẹ́dẹ̀ tẹ notification button ọwọ́ tẹ wá fi ń tẹ gbogbo àwọn button tẹ fi ń like tẹ fi ń share tẹ fi ń comment tẹ fi ń subscribe ẹ ní fi gbọ́mọ sí ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́ lágbára Ọlọ́run nǹkan rí nǹkan ayọ̀ lẹ máa fọwọ́ yín ṣe o ẹ ṣe púpọ̀. ọkọlù kò wá tán bí ìyàwó gbọ́kàn ṣọlẹ̀ ọkàn yàn ké wọ́n ní abánidá òní bá ní débẹ̀ Monjola abánidá òní bá ní débẹ̀ torí òun ṣe fléngé ó bẹ̀rẹ̀ àmọ́ bó ṣe bẹ̀rẹ̀ o lórí justice for Mohbad ṣé dandan ni ṣọ́ fi ṣe yín ni kí ló dé tó ṣe pé tẹ́ ẹ̀ bá tí kàgbá kò nídìí ẹjọ́ kan ẹ̀ kí n dúró Monjola so nísìnyí báyìí ìgbà tí wọ́n ní pé wọ́n fún ẹni petition Yomi ó jókòó sí Canada ó sá lọ sí Canada ó ń sá kiri tí ó bá ṣe po òpònú àgbàlagbà ẹ tí tó dánú Yomi ọmọ inú ẹ ń da ìgbìrì wa máa ṣe Uncle Yomi o Uncle Yomi o bí ẹni pé ò lọ kún lẹ́yìn ó ń da ẹ ríboríbo ó ń ṣe activist ò sọnù activist ò lè tó ń ṣe kiri ó ń sá kiri ó ń dáràn ó ń wá sórí platform ẹ láti lè wá máa defame èèyàn ó ń dúró sórí platform ẹ but òun dúró sá káàkiri kí ló fi pòrò pé Yomi ń ṣe kiri kí ló ń ṣe kiri ó sá lọ ni because ó believe pé tóun bá sá lọ níbi tó dumb dé ó believe wípé tóun bá sá lọ ẹjọ́ wọ́n máa gbàgbé ẹjọ́ yẹn ó wá tiẹ̀ mi ò blame ẹ náà illiteracy òun ló ń ba ìjà torí tó bá ní ọpọlọ ni ó ò ní jókòó sí orí platform ẹ ẹjọ́ tí George ti dá kó máa sọ wípé George ò dá ẹ believe pé tẹ́ bá ti jókòó sórí social media yẹn you are untouchable jọ abánidé ò kí ń báyọ̀ débẹ̀ ta ló bẹ́ẹ̀ débẹ̀ nsìn ta ló bẹ́ẹ̀ kúnlẹ̀ ẹ kàn máa fi àgbà yín wọlẹ̀ ẹ kàn dàgbà ẹ dánú ẹ dẹ̀ bí àwọn ọmọ tiyín so nísìnyìgbà tó wá ń ṣẹ̀sìn torí ẹ̀ náà ni ìṣòro orí bẹ́ẹ̀ sí ẹ ṣe bẹ́yìn lẹ pajá ẹ pajá kò pẹ́ tẹ pajá báyìí kò tí pé 7 days ẹ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀sìn ẹ wá ń ṣe rádaràda lórí òkú ọmọ ọlọ́mọ ọmọ kékeré kú ẹ wá sọ de kọ́ńtẹ́ǹtì ẹ sọ dorí ibú ẹ ti sọ bẹ́ẹ̀ díbi tẹ́ ti máa jẹun báwo lẹ ṣe ń ṣe ilé ayé yín kí Mohbad tó kú ní 2023 torí ó dàbí pé ẹ ní nǹkan mi tẹ́ fi ilé ayé yín ṣe than to wake up in the morning láti máa sọ pé kíní kan o èèyàn méjì kan ló wọlé èèyàn mẹ́ta kan ló jáde wọ́n pa á ní o wọ́n gé lọ́rùn ni ìwọ Monjola ìkẹrì òun lọ sí court every time but ó máa jáde ó máa wá pa irọ́ ó dẹ̀ bímọ títí ẹ ó dẹ̀ fẹ́ jèrè àwọn ọmọ ẹ̀ ó jókòó síbẹ̀ ó fẹ́ kí ayé àwọn ọmọ ẹ̀ dá ó dẹ̀ ń wo ó dẹ̀ fẹ́ bà tọmọ ọlọ́mọ jẹ́ ẹ lè rí ti ẹ̀bàjẹ́ náà torí pé kíni Ọlọ́run wà pẹ̀lú Ọmọ́wùnmí nígbà tí ò bá ti ṣe nǹkan tẹ́ ló ń ṣe ẹ dẹ̀ jókòó conveniently láti máa parọ́ mọ́yàn wàá jókòó síbẹ̀ yẹn wàá máa dún fatafata kò sí bó ṣe kí ń dún tó bá ti jókòó sí tẹ́ bá ti jókòó sẹ́yìn keyboard yín báyìí ẹ ti sọra yín di nǹkan míì tó ṣe wípé ẹ believe pé apá ò lè ka yín Monjola aṣọ ò lè gan ló ti ẹ̀ ń jà ẹ̀ ń jalè ẹ tún parọ́ lẹ́yìn tó ṣe wípé ẹ ń forúkọ ọmọ ọlọ́mọ méèkì owó torí tẹ́ bá ti pọ̀ Ọmọ́wùnmí ìyáláyà yín lójúmọ́ ẹ lè gbádùn Ọmọ́wùnmí orúkọ ẹ̀ ló ń jáwó lẹ́yìn tó tún méèkì irú owó yẹn aṣọ tún jalè ó tún gba owó lọ́wọ́ àwọn èèyàn tún scam àwọn èèyàn at your age ẹ ṣe ní tìjú báyìí ná ó tún jalè gbogbo oríṣiríṣi atrocities tó ń commit nínú J4M ẹ tó dẹ̀ náà ẹ lè fẹ́ kí J4M tán nítorí òun ló ń jáwó tí J4M bá ti tán ìjẹyìn má ti tán tó bá jẹ́ lóòótọ́ lọ sọ pé òun kọ́lé owó mọ̀ pé ilé ta bá fi tọ́ ọmọ èrè ló máa wo ni owó tó o bá gbà tó bá ti jẹ́ pé kò ń ṣe owó àdúrà tó jẹ́ pé owó èpè ni kó o lè mọ́ yín lọ́wọ́ ẹ wá ń parọ́ ẹ wo oríṣiríṣi rádaràda tó ń ṣe wọ́n pe Yomi yẹn náà sí orí platform kan kò ní lè bẹ wí ìgbà tó ṣe wípé kan náà ìjọlẹ̀ ẹ̀yin méjèèjì ọmọ jàgbà ni wọn ọmọ bá ní àjàgbà ní ẹ̀yin méjèèjì jọ nísìnyí ìgbà tí Yomi wá gbogbo ẹnu tó lé kí ló wá rí ṣe fún ẹ nígbà tí ó wá lọ sí ibi tó ti ní pé kó wá answer petition ẹ kí ni Yomi wá rí ṣe sí
bẹ́ẹ̀ ṣe máa ń fira yín ṣẹlẹ́yà nìyẹn tó ṣe wípé wọ́n ẹ̀mí ò mọ nǹkan tó máa ń ṣe yín tẹ́ bá ń ṣe nǹkan àfi tẹ́ bá ṣe orí ibú lẹ́yìn ẹ̀kẹ́ tó padà. Monjola tó o lè bẹ̀bẹ̀ wò kò sáré wa àgbẹ̀bẹ̀ o bó ṣe wà yẹn ilé ẹjọ́ ni sórí tí wọn bá máa mú ìkọ̀ọ̀kan yín kí wọ́n máa teach yín ní lesson àwọn ìyókù ò ní gbọ́n a mọ̀ wípé a lè change world o a dẹ̀ mọ̀ wípé a lè eradicate ìwà bàjẹ́ but wọ́n máa fi ìkọ̀ọ̀kan yín báyìí wọ́n máa fi jófin ni ó ṣe bẹ̀rẹ̀ ni o ó yá kó tún bọ́ sórí social media kó tún bẹ̀rẹ̀ sí ní máa defame wọn mọ́ because gbogbo yín act like you are the judge tó máa act bẹ́ẹ̀ ni wípé àwọn tí wọ́n dá ẹjọ́ wọn mọ́ dá máa sọ wípé ẹnìkan ti compromise o government ti compromise o lágbájá ti compromise fún kíni why would they do that kí ló dé tí wọ́n fi máa compromise ṣé ẹ fẹ́ kí wọ́n mú ẹni tí ó ṣe kí wọ́n mú ṣọ́ Ọmọ́wùmí òun ló pọ̀pọ̀ ẹni kò jáde torí òun ló wà lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ kò wá sọ kí ni kó tún sọ fún yín kí ni kó sọ fún yín kó parọ́ mọ́ rẹ̀ torí nǹkan tẹ́ fẹ́ gbọ́ nìyẹn kó sọ pé òun ògbà táwọn wá ń lọ òun wà lágìmọ̀ lórí wọ́n sọ fún yín wípé nọ́ọ̀sì gún lábẹ́rẹ́ ṣé ìwọ Monjola ṣé ò sí ní kọ́ọ̀tù níjọ́ tí nọ́ọ̀sì wà bẹ́ẹ̀ ni tí nọ́ọ̀sì sọ wípé òun bá Mohbad alive òun lòun fún ní injection ṣé ó possible àwọn ọmọ tiẹ̀ ṣé ó train wọn wípé kí wọ́n lọ gúnyàn ní abẹ́rẹ́ àmì kí wọ́n lọ parọ́ mọ́ra wọn wípé àwọn gúnyàn lábẹ́rẹ́ kí wọ́n lọ ṣẹ̀wọ̀n nítorí pé wọ́n fẹ́ fún wọn lówó torí ẹ kàn máa ń sọ̀rọ̀ tí ò make sense ẹ make it make sense nọ́ọ̀sì ti jáde ó ti sọ̀rọ̀ kí lẹ tún fẹ́ ẹni wọ́n ń parọ́ ni ó sọ kí ló sọ ó yẹ kó wá sọ fún yín kí lẹ ta lẹ́yìn ta ni yín ta ni yín in the grand scheme of things báwo lẹ́yìn ṣe jẹ́ ẹ̀yin jẹ́ family wọn ni wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti bá the right authority sọ̀rọ̀ wọ́n ti bọ́lọ́pàá sọ̀rọ̀ wọ́n ti interview wọn wọ́n ti interrogate wọn wọ́n ti béèrè question wọ́n ti kọ̀rọ̀ kí lẹ tún fẹ́ kí wọ́n ṣe ó ṣe tán gan ẹ tún kúrò gan ẹ tún bẹ̀rẹ̀ sí ní attack parent ọmọ tó kú tẹ́ ń fowó ẹ̀ jẹun ẹ wá sọ di feast tó ṣe pé ṣe fi pé ẹ fẹ́ jẹ justice for Mohbad kú ni àní tẹ́ bá bẹ̀rẹ̀ sí kàgbá kò ń bẹ oníkálukú yín máa ìkọ̀ọ̀kan báyìí lọ́ máa mú yín ìkọ̀ọ̀kan báyìí lọ́ máa fà yín yọ ṣẹlẹ̀ ní gbọ́ràn ní orí yín tí ò straight yẹn wọ́n á bá yín straight yẹn ẹ̀yin tẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ lé kò ṣe báyé kéré kan ni ò lẹ́kọ̀ọ́ àgbàlagbà náà tí ò bá ti lẹ́kọ̀ọ́ wọ́n máa bá yín straight orí yín tí ò straight ní ayé tá a wà yìí ní age tá a wà yìí káwọn kan ṣì believe pé ẹ fẹ́ máa defame èèyàn kan láti fi jẹun it is not possible so ẹ fẹ́ kẹ́ni yẹn máa wò yín ẹ wá fẹ́ máa hide under the banner wípé ẹ fight for justice for Mohbad so torí pé ẹ fight for justice for Mohbad yẹn òun ni kẹ́ mú ẹnìkan kẹ́ máa bà orúkọ ẹ̀ jẹ́ kẹ́ máa rub orúkọ ẹ̀ nínú mud kẹ́ máa sọ pé torí pé public lẹ́yìn public my food symbol lẹ́yìn ti jẹ́ ta ló mọ̀ yín rí ṣáyìn mọ Mohbad yẹn rí gbà tó wà láyé abẹ́mọ Wùnmí rí abẹ́mọ family yẹn rí tẹ wá jókòó tẹ̀ ń ṣe ẹlẹ́yà do I blame you no àwọn tí wọ́n kówó wọn tó ṣe wípé ṣé ò ká wọn lára tó ṣe wípé òun ní bí mo ṣe wà yín sí ara mi ò yá mo tún gbabi iṣẹ́ lọ nínú tó ṣe wípé ara Nàìjà tára wọn ò bá yá ṣé ó ń ṣiṣẹ́ mo gbabi iṣẹ́ lọ inú owó yẹn wá ṣiṣẹ́ wàá jẹ̀yà yẹn wàá ṣe owó yẹn tán ẹnìkan wàá máa kó dànù fún àwọn èèyàn kan tó ń parọ́ tó ń ṣe ẹlẹ́yà Yọ̀mí mi tí ráyè títì ẹ o sórí àbọ̀ wá bá ní títì ẹ mi tí ráyè ẹ pẹ̀lú gbogbo ìrádaràdá tó ń ṣẹ̀sìn kí ló dé máì tí kúrò lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà bẹ̀rẹ̀ kó máa sọ orí pé kò jáwó olè alátẹnujẹ ó ní break the shit foundation sórí Monjola jẹ́ kí Yọ̀mí bá yí ẹ jẹ́ ó nìyẹn Yọ̀mí lówó tó máa fi máa fò kiri owó yín náà ló ń jí tó fi ń fò ó dẹ̀ ń ṣe ó ń play game ẹni tó ṣe pé tiẹ̀ ti ta ẹntáyé ti bàjẹ́ ó ti bàjẹ́ bí èèyàn ń repair ó sọ pé àwọn kan wọ́n ṣoògùn ìwọ gangan ló ń ṣoògùn ìwọ gangan ló wà fetish ìwọ ló ṣe wípé òun tójú bọlé káàkiri kò sẹ́ni kankan tó ń lé ẹ ìwọ ló ń léra ẹ ìwọ gangan ní problem ara ẹ kó lọ wá solution sí bó ṣe rí at your age ìwọ Yomi Fabiyi ìwọ ni mo bá wí wo ìwọ kọ́ ni mo wá bá lọ́rọ̀ ìwọ Monjola yìí ni mo bá sọ̀rọ̀ ìwọ àgbàlagbà tí ò ní ọpọlọ tó ò ní rórì so o lọ́mọ o lẹ́bi o lára o lọ́kọ ọmọ o níyàwó ọmọ ló ń ṣe rádaràda lórí social media o ń tọrọ bárà kiri ẹ ní tìjú ẹ̀yin tẹbà tẹ ti ní tìjú sórí ìjàpá nígbà tí gbogbo àwọn ẹranko tí wọ́n kóra wọn pọ̀ tí oníkálukú ń sọ ìwà ìbàjẹ́ tíyàwó wọn wù ìjàpá ní pé ìyàwó òun níwẹ ò dáa jù oníkálukú gbogbo ẹranko wọ́n ń sọ̀rọ̀ pé ìyàwó àwọn jalè ìyàwó àwọn purọ́ ìyàwó àwọn ń dọkọ ìjàpá ní tìyàwó òun ló wọ̀ sí jù wọ́n ní ó dá kí ni ìyàwó ẹ̀ ṣe ó ní ìyàwó òun ò ní tìjú ṣórẹ́ ẹni tí ò bá ti ní tìjú
adọkọ ajalè apurọ́ gbogbo nǹkan burúkú ló máa ṣe. Monjola ò ní ìtìjú. At your age you should be over above 50. You should be over 50 ó dẹ̀ ń ṣe rádaràda lórí social media. Ẹ̀yin tẹ́ ẹ bá ti ro nǹkan tẹ́ bá máa jẹ́ lọ́la báyìí lẹ má ṣe yàmà yàmà. Mo wish tó bá ṣe wípé mi ò mọ situation report o, mi ò gbọ́ nǹkan kan yàtọ̀ sáànà, but mo kàn feel pé mo ní láti ṣe kíní mi tẹ̀ tí lọ sórí platform lẹ́nìí kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. But Monjola, you need to be dealt with. Nítorí wọ́n sọ fún ẹ títí ó ṣàṣàkídí ni ó ní pé sẹ́ àfikún ṣẹ̀sìn ẹ̀sìn yẹn rèé ó ti dé fún ẹ.